bàbá olóyin Sẹ̀san Adéwùsì táwọn tọ́lọ́run gbogbo ènìyàn tó bá fẹ́ lóyin òkìkí ọ̀dọ̀ Sẹ̀san Adéwùsì ní kí ẹ kú déédéé wòye o gbogbo ẹ̀yẹ èèyàn ìlú ibi gbogbo tí ẹ bá ti ń gbọ́ mi orúkọ mi ò yí padà o èmi ni Sẹ̀san Adéwùsì tá ń tọ́lọ́run bàbá olóyin gan bàbá olóyin òrìjínà tí mò ń gbélú Ìyẹ̀sí Ọ̀tà ọ̀rọ̀ bí oyin bí adùn kò ní tán nílé gbogbo wa lónìí mo fẹ́ sọ àṣírí ewé kan fún yín ewé awogbaàrùn tẹ́lẹ̀kẹ́lẹ́jẹ̀ ìlú bá ń ṣèèyàn gbogbo ẹnu bá ń ṣèèyàn béèyàn bá ní tọ̀ ṣúgà ó lè tọ̀ dáadáa má àbí tọ̀ rẹ̀ ń pọ̀ jù ewé ẹyọ kan àṣírí ewé ẹyọ kan tí wàá lò àṣírí ewé ẹyọ kan ẹ jókòó kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ mi wọ́n fún yín láṣìírí ẹ̀ ṣùgbọ́n kó tó dìgbà náà ná ẹ má gbàgbé o orúkọ mi ò yí padà èmi ni Sẹ̀san Adéwùsì tá ń tọ́nà bàbá olóyin kan bàbá olóyin òrìjínà tí mò ń gbé nílùú Ìyẹ̀sí Ọ̀tà ìwé oríṣiríṣi lèmi ṣe o lórí oyin ẹ wo ìwé kan nínú ìwé mi ìwé eléyìí ni mò ń pè ní honey as a medicine ìwòsàn lóyin ṣe rí ìwé yìí gbogbo ẹnu bá ń dáyàn láàmú tọgbẹ ẹnu bá gbókùn tó bá gbára wọ tẹ ẹ bá láṣìírí bá ṣe lo oyin ó wà nínú ìwé yìí tẹ́tí bá ń dún yàn báwo la ṣe lo oyin ó wà nínú ìwé yìí ẹni tí àwọn àgbà bá ń dà láàmú tó ń lálàkálà kò lè sùn bóyá ń jẹun lójú oorun àbó níbàlòpọ̀ lójú oorun àṣírí ẹ̀ wà nínú ìwé yìí honey as a medicine tọgbẹ ẹnu bá dọ̀ láàmú àṣírí ẹ̀ wà ń bí o eléyìí ni bí wọ́n ṣe ń lo mòríngà àṣírí ẹ̀ wà ń bí bẹ́jẹ̀ bá ń gbé lára èèyàn àṣírí ẹ̀ wà ń bí bẹ́ẹ̀ bá lóògùn ìdílé àwọn ìdílé kan bẹ wọn èso oríire ń bẹ wọ́n máa ń rún pa ni tipátipá léèyàn mẹ́ta fi ń lo mọ́tò ń dìlé wọn bó bá fẹ́ bọ́ lọ́wọ́ ogun ìdílé ogun tó ń léyìn tá kì í gbọ́ gìrìgìrì ẹsẹ̀ ìwé agbára èèyàn dúdú apá kìíní lọ́ọ́ rà ṣáìwárí ìwé oyin apá kejì ìwé African Power agbára èèyàn dúdú apá kejì bí wọ́n bá ta ọ́ lọ́fà bó ṣe lè yọ ọ̀fà kúrò lára àbí wò ọ̀fẹ́ kí wọ́n ta ọ́ lọ́fà ọ̀fẹ́ kí wọ́n ta ọ́ lọ́fà rárá àṣírí ẹ̀ wà ń bí tí ẹ̀ bá lọ́mọ tó ń mu gbó tó ń mu kùkúyè tẹ́ẹ̀fẹ́ kó mú mọ́ tó ń ṣe mọ́rànmọ́rán kí àṣírí ẹ̀ wà ń bí omi lọ́ọ́ gbàdúrà sí pàlẹ́tàlẹ̀ ó dúpẹ́ fọlọ́hún ẹ máa ń ṣí àrẹ fáwọn èèyàn ẹ ṣí àpọ́gàmù bí ní ọ̀jẹ̀ ń wá déédéé ẹ ṣí àrẹ ẹ jẹ́ kí channel yìí kó popular kó délé kó dóko kẹ́ ẹ wá mọ̀ yìí pé bàbá olóyin oríṣiríṣi nǹkan ní mọ̀ ń wá fún yín tàná ọjọ́ tòní ọjọ́ tàná ẹ mọ́ gbàgbé bàbá olóyin bus stop nílùú Ìyẹ̀sí Ọ̀tà ni mo wà mo lálágbàtà lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ bá dé Mushin number 4 Alókoláró lọ́dọ̀ CAF communications number 4 Alókoláró street Mushin bus stop Mushin lẹ́kọ̀ọ́ ní Bàrígà ẹ lọ number 36 Ìlàjẹ road 36 Ìlàjẹ road ní Bàrígà ọjà wa wà ń bẹ̀ tàbí ká ẹ máa bọ̀ ń Ìyẹ̀sí Ọ̀tà bàbá olóyin bus stop nílùú Ìyẹ̀sí Ọ̀tà oyin àti ìwé wà ń bẹ̀ báyìí ṣùgbọ́n dákẹ́ ẹ kọ́ràwé wa ní ẹ tó máa wá oyin lásán mo wá fẹ́ padà sórí tí mo sọ yìí àwọn kan bẹ wọn ò gbọdọ̀ jiyàn wọn á ní wọn máa jiyàn wọn máa jẹ̀bà wọn máa jẹ̀kọ wọn máa jẹ fùfú wọn máa jẹ túwó torí kíni wọn ní àìsàn ìtọ̀ ṣúgà kí ló kù tó fẹ́ máa jẹ wọn ní wọn máa jẹ dòdò máa jẹ ráìsì máa jẹ ẹ̀wà ṣùgbọ́n àjọ ajá àpá ṣìírí wà ní ewé yìí ewé ni wọ́n pè ní moringa olifera ó wà dáadáa o ewé orígi aláṣà tẹ́ ẹ bá dé àwọn primary school káàkiri tàbí church ó wà káàkiri tẹ́ ẹ bá rí ewé yìí tẹ́ ẹ bá ṣe bí àgbo ẹ ṣe bí gbèyàn ṣe tíì ewé lásán lẹ́yìn hàn tẹ́ ẹ bá ti hàn ewé yìí ẹ kó ẹsẹ̀ nù ẹ kó nu pot kẹ́ni tí ọba níbi ẹ̀sán tó ṣúgà kò máa mú wà lẹ́tàlẹ́ àdúrà rẹ̀ yóò gbà ẹni bá rèso rẹ̀ náà ọmọ ń léso kọ́ máa jèso ẹ̀ ó dáa púpọ̀ fún àìsàn tó ṣúgà téèyàn bá róorun sùn kó ṣe ewé yìí bí àgbo kó ṣe bí tíì sọba tí a fẹ́ mú kó bùlà Jacob kó fi sí bí oyin gidi nínú tí Sẹ̀san Adéwùsì ń tà kó fi sí bí oyin gidi kan sí kó pò pọ̀ kó mú
ẹ máa mú láàárọ̀ ẹ mú lálẹ́ ẹni tí ò rórun sùn wàláhì yóò rórun sùn. Ó wà nínú ìwé tí mo ṣe honey as a medicine. Ó dẹ̀ tún wà nínú solution to human problems. Ọ̀nà àbáyọ sí ìṣòro ẹ̀dá. Bẹ́ẹ̀ ni tí ó bá jẹ́ pé o ò lè jẹun lú rẹ mọ́, wọ́n ní ọmọ jiyàn mọ́ ọ̀dẹ̀jọ́ mi Èkìtì, wọ́n ní ọmọ jiyàn mọ́ ọmọ Iléṣà, wọ́n ní ọmọ jẹyàn mọ́ ọmọ Oǹdó. Oúnjẹ dẹ̀ ló ń jẹ oúnjẹ tẹ́ ẹ fẹ́ràn jù nìyẹn. Ní tó bá fẹ́ jiyàn yẹn ọgbọ́n tó dà mọ̀ríngà ẹ̀ ní kí wò ṣe bí ọbẹ̀ ẹ̀fọ́ kọ́ máa fi jẹ. Bọ́ ọ bá fẹ́ jẹ bà ó ní ká ẹ fi máa sọbẹ̀ tẹ́ ẹ máa fi jẹ. Tó bá wù yẹn lè jẹ́ ewúro díẹ̀ ká ẹ gbó ká ẹ fi mọ́ ká ẹ máa ṣe jẹ. Tí wọ́n bá ní kọ́ ọmọ jẹ ráìsì mọ́ torí ìtọ̀ ṣúgà wọ́n ṣe ewé yìí kó o ṣe bí ẹ̀fọ́ kọ́ máa fi jẹ ráìsì rẹ ó gbégbá ọpẹ́ ọ̀rọ̀ rẹ ọ̀dàyọ̀ tèmi náà ọ̀dàyọ̀. Ìyẹn mo ní kí n tó fún láṣìírí lòlẹ́ o lórí ètò Agbára Èèyàn Dúdú tẹlifíṣàn. Ẹ máa bá mi share àìshare ní ọjọ́ máa wá bí déédéé ẹ máa share kẹ́ ẹ promote channel yìí. Bẹ́ẹ̀ ni ẹ má gbàgbé o bàbá olóyin bus stop ní Yèsí Ọ̀tà ó ní mo wà. Mo ní kẹ́ríkà tí mo máa ń tà ọṣẹ olómi gbóná àwọn tó ti mọ̀ mí ti mọ̀ ọṣẹ olómi gbígbóná hot water soap coconut oil perfume tá a fàdé àgbọn sí shea butter cream tá a fòrí sí ó ti wà náà fún títà o ẹni tó bá fẹ́ rà ẹ dúpẹ́ fọlọ́n tẹ́ ẹ bá lò àwọn ogun tí ilé ní tàkì gbọ́ gírígírí ẹsẹ̀ téèyàn bá lo ọṣẹ olómi gbóná yóò dúpẹ́ fọlọ́n hot water soap ó ti wà nílẹ̀ báyìí fẹ́ni tó bá fẹ́ rà. Ẹ má gbàgbé Sẹ̀san Adéwùsì Táńtọ́lọ́hún bàbá olóyin òrìjínà ní mí lórúkọ tèmi jẹ́. Tí ẹ bá gbádùn ètò yìí ẹ tún lè wò mí lórí ètò mi míì Kí ni Show ọmọ Ìbàdàn Kí ni Show rí ó jàre Kí ni Show. Ẹ bá ń wò mí lórí Kí ni Show TV ẹ máa gbádùn mi. Èmi náà ni mo tún máa ń wà lórí TikTok mo máa ń wà bẹ́ẹ̀ náà. Tẹ́ ẹ bá gbádùn ètò yìí ẹ máa tẹ̀lé mi kẹ́ ẹ máa fọ́lọ̀ mi. Jẹ́ bí ẹ bá ti gbádùn mi lónìí tọ́túndọ̀sẹ̀ tí ń bọ̀ ẹ tún máa pàdé mi. Jẹ́ títí dìgbà náà náà o àrán lẹ́ẹ̀ máa dá ẹ̀ ní dáràn o. Bàbá olóyin Sẹ̀san Adéwùsì Táńtọ́lọ́run gbogbo ènìyàn tó bá fẹ́ lóyin òkìkí ọ̀dọ̀ Sẹ̀san Adéwùsì ní kí ẹ gbà lọ.